أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نعمده ونستغفره ونتوب إليه ونصلي ونسلم على خير الأنام سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم آمين. أما بعد، الحمد لله رب العالمين. ọpẹ́ ni fún Ọlọ́run Ọba Allah èyí tí ó ṣe wá ní mùsùlùmí. Ọlọ́run Ọba Allah nínú ìjẹ́ ọ̀kan ṣoṣo ẹ̀ kó má jẹ́ ká parí ayé wa sí orí kèfèrí. Ọlá masha Allah la quwwata illa billah. Àtọ̀rọ̀ àlékún kí ọlọ́fà Nabi sallallahu alaihi wasallam gba àwọn ẹni lọ́nà bá wa sàlékún kẹ́ wọn. Ìbéèrè tí wọ́n bi wá léèrè tí wọ́n ní ká sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, òun náà ní pé ṣé dandan lè ha. Ìyẹn túmọ̀ sí pé àá ṣe dandan ni. Torí pé tá a bá wo ayé lóde òní, a rí wípé dédé bí ṣe ń lọ, ìtẹ̀yàn ń gbọ́, ìtẹ̀yàn ń rí. Ìyẹn túmọ̀ sí pé ìbéèrè tí wọ́n béèrè yìí náà ó lè jẹ́ kí wọ́n béèrè pé ṣé dandan lè ha ni. Alákọ̀ọ́kọ́, ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀há yìí ọkọjá tí èèyàn lè mú wá pẹ̀lú ìròrí tiẹ̀, nítorí pé kò sí ọ̀rọ̀ kan tí ń bẹ nínú ayé tọ́lọ́wọ́ bá àlejò ọlọ́run mẹ́nu lé lórí. Ọ̀rọ̀ nípa sí pé dandan lè há yìí tábà lọ́wọ́ nù Suratu Azab àyà 58 sí 59. Olúwa sọ fún Ànábì sallallahu alaihi wasallam, bíi Ànábì sallallahu alaihi wasallam, ya ayyuhan nabiyyu. Olúwa ni mo pè wọ́n ní ibi òjíṣẹ́ mi Ọlọ́run tíṣẹ́ Ànábì sallallahu alaihi wasallam, qul li azwajika. Olúwa ní bá mi sọ fún àwọn ìyàwó rẹ̀, wa banatika, bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ rẹ̀ tí ẹ bá tara rẹ̀ jáde, wa nisa'il mu'minin, bẹ́ẹ̀ náà ni gbogbo ìyàwó ẹ̀ tó bá jẹ́ olùgbàgbọ́ Ọlọ́run tó nígbàgbọ́ nínú gbọ́kàn ṣoṣo Ọlọ́run. Ọlọ́run ní bá sọ fún wọn. Ìtọ́nà wa ní kánàbí sọ fún wa yìí, torí pé wà máa ń kana min indillahi fa huwa haqqun. Dédé tó bá ti wá dàrẹ́ẹ̀tì látọ̀dọ̀ lọ́wọ́ bá àlá, wallahi òdodo ni o. Wala yumkinu an yakuna fihi batilun. Dédé ibi tọ́lọ́ ti mà pa jèrè ni ó pè wá lọ, kì í pè wá lọ bí táti sórí ibú. Ọwọ́ ni wà máa ń kana min indillahi fa huwa haqqun. Dédé tó bá ti wá dàrẹ́ẹ̀tì látọ̀dọ̀ Ọlọ́run ń tá jèrè ń bẹ̀rẹ̀ torí pé nǹkan òdodo ni ó wà. Ọwọ́ ni wala yumkinu an yakuna fihi batilun. Dèdè tájèrè ń parẹ̀ yìí, èrè tẹ́yọ̀ jẹ tí bàlúkì ò ní gbẹ̀yìn ẹ̀ mọ́ ìlèrè tó lọ́n bá ti wá fata bá ti ṣe. Ọlọ́run wà Nabi sallallahu alaihi wasallam, qul li azwajika, bá mi sọ fáwọn ìyàwó rẹ̀, wa banatika, àwọn ọmọ rẹ̀ tí wọ́n tara rẹ̀ jáde, wa nisa'il mu'minin, àti gbogbo ẹni tó bá níyàwó mùmínì òdodo. Ìyẹn tó máa ti pé ìyàwó mùmínì ìlọ́lọ́run pé yudinina alayhinna min jalabibihinna. Nítorí wá ń sọ fún wa ní pé kájẹni tó jásí pé yóò wọ kájẹni tí yóò máa wọ aṣọ gbàgẹ̀rẹ̀ láwọn obìnrin wa, tí túmọ̀ sí pé wọ́n pamọ́ fọ́lọ́run ọba àlékè ọlá. Jàmá, wọ́n pamọ́ fọ́lọ́run láti kíni, látara pé kí wọ́n gba ẹ̀há. Ẹ̀wá rí ẹ̀há yìí tábà lọ wo ọ̀pọ̀lọpọ̀ ní ti ń lọ nínú ayé lónìí. Abala kan nínú abala kan àwọn kàkó pé dandan ni ẹ̀há, bẹ́ẹ̀ náà ni àwọn abala kan àwọn náà kàkó pé ẹ̀há lẹ́yìn sábì wá níbi pé kì í ṣe dandan. Àwọn tó ń pè ní dandan iná tí àwọn tó ń pè ní dandan pé dandan ẹ̀há iná ni àwọn tí wọ́n tẹ̀lé tó lọ sọ́nà Al-Qur'an ta pè ní Suratu Azab ta kọ́kọ́ mẹ́rin ẹ̀wá yìí. Bọ́lá ọ̀sẹ̀ wá pè ní dandan yìí, bẹ́ẹ̀ náà ni Ànábì sallallahu alaihi wasallam òun náà sọ̀rọ̀ nípa rẹ̀ pé ní tí wọ́n ń pè ní ẹ̀há ètò jẹ́ dandan ni. Kó tàbí dọ́rọ̀ yàwó Aisha radiyallahu anha, yàwó Aisha sọ pé la budda lil mar'ati min salasati aswabin tusalli fihinna. Wọ́n ní yàwó Aisha sọ pé ó jẹ́ dandan, kò síyèméjì fóbìnrin, ó jẹ́ dandan fóbìnrin. Ọgbọ́dọ̀ jẹni tí ó máa wọ àwọn ìpele aṣọ mẹ́ta kan. Wọ́n pè kan ní bílíwù, wájìlíbà, wàhímàrù. Àwọn aṣọ yìí, ìyẹn náà túmọ̀ sí pé gbogbo tí ń jẹ́ ara obìnrin látòkè tèdélẹ̀ àwòrán yòówó ni. Àgbọ̀rọ̀ jẹni tí ó máa rí ara
kan níta nítorí pé ìhòòhò lọ́wọ́ bá láàbù àwọn tí wọ́n sọ yìí pé ẹ̀yà ọmọ ẹ̀rí tọ́lọ́wọ́ wa tí wọ́n sọ yìí pé dandan ni kí àwọn mùsùlùmí ìyàwó ànábì àwọn ọmọ ànábì àtàwọn tí wọ́n jẹ́ mùsùlùmí kí wọ́n gba ẹ̀há kí wọ́n ṣe ẹ̀há nítorí pé ṣáájú kí ọ̀rọ̀ ẹ̀há ó kó sọ̀kalẹ̀ fún ànábì Muhammad sallallahu alaihi wasallam wọn láwọn ìyàwó ànábì lè máa rí wọn ta òun ní a máa lọ gbọ́ bùkátà tí wọ́n bá fẹ́ rọrùn àkàn wọn kì í ṣàdédé bóde lè ní ọlọ́sàn àfálẹ́ òun lẹ máa rí wọn àtàlẹ́bí pé tí wọ́n bá fẹ́ rọrùn àkàn òun ni wọ́n lọ máa rà ọlọ́run sọ àyà kalẹ̀ fánẹ́bí pé kó sọ́wọ́n ìyàwó àtọmọ rẹ̀ pé ẹsẹ̀ àfẹ́mi ọlọ́run ẹ fi tẹ̀ láṣẹ mi ọlọ́run àmọ́ síwájú dé ààyè tó sọ̀kalẹ̀ àwọn tí wọ́n sọ yìí pé táwọn mú ní mú pé ẹ̀há ìkìí ṣe dandan àwọn tẹ̀lé àdísì Asmáwù ìkan nínú ọmọ Sayyidina Abubakiri ó ní Asmáwù wọ́n wá ní Asmáwù yìí annaha dakhalati ala nabi sallallahu alaihi wasallam zata yawmin wọ́n ní Asmáwù yìí ọjẹ́ nìkan dá sí pé ànábì àwọn bá ṣàwàdà nígbà tí etí ìtọ́mọ obìnrin tí túbọ̀ sí nígbà tí ó ti bàlágọ̀ àmọ́kà tó bá padà yá anna dakhalati ala nabi sallallahu alaihi wasallam zata yawmin Asmáwù yìí wọlé ti ànábì Muhammad yọkan sallallahu alaihi wasallam wa alayha siyabu riqaq wa alayha siyabu riqaq wọ́n ní ń bẹ lára Asmáwù yìí tí ṣe ọmọ Abubakar yìí siyabu riqaq asọ́tọ̀ fẹ́lẹ́ tí túmọ̀ sí pé alẹ́gbẹ́tẹ́ bá tó bá súnmọ́ yàn èèyàn mọ̀ pé aṣọ yìí ṣe kí ni asọ́tọ̀ fẹ́lẹ́ ni lọ́wọ́ ló bá nípa Muhammad náà sallallahu alaihi wasallam faqala laha Rasulullah sallallahu alaihi wasallam Ànábì wá pé Asmáwù yìí pé yá Asmáwù yìí inna limarhata idha balagati ma'ido Ànábì wá pé Asmáwù yìí pé rẹ̀ Asmáwù òòrìn tí wọ́n ń pè ní obìnrin ìlà balagọ́tì ma'ido tó bá ti lé gbígbé obìnrin ti dé títí sí haidọ̀ títí ṣe nǹkan àlejò táwọn obìnrin máa ń ṣe yẹn lam yasiluhu an yara minha illa ahaza wa haza Ànábì ní kò tọ́ fún obìnrin bẹ́ẹ̀ láti máa rí ara rẹ̀ mọ́ illa ahaza wa haza wọ́n ní kí ni wọ́n ń pè ní ahaza wa haza Ànábì tọ́ka sí fún Asmáwù náà iná ni illa wajhihi wa kafaihi Ànábì ń tọ́ka fún Asmáwù yìí pé tó bá ti dé kóbìnrin bàlágọ̀ tí ń dẹni obìnrin àgbọ̀rọ̀ máa rí ara rẹ̀ mọ́ àfojú ẹ̀ méjèèjì báyìí àti àtẹ́lẹwọ́ rẹ̀ wọ́n ní Ànábì sọ fún wa yìí tó sọ fún Asmáwù yìí wọ́n ní qalu asa yadullu ala anna idha balagati takshifu an wajhihi wa kafaihi ìyẹn tó ní ká Ànábì tọ́ka sí ní pé tó bá ti rí pé obìnrin ti jẹ́ni tó ti dẹ̀wọ̀ obìnrin ara rẹ̀ ní rírí ó ti dẹ̀wọ̀ fún wa lẹ́yìn ojú ẹ̀ àtẹ́lẹwọ́ rẹ̀ ìyẹn tó sí pé àwọn tí wọ́n mú ẹ̀há yìí ní dandan àwọn ọmọ bá ń pé ṣèbá Ànábì náà ló ṣe léyìí lẹ́yìn yẹn áyà ẹ̀há tá a sọ yìí pé nusratu azabu yìí tá a lọ sọ̀kalẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam kò tí ì sọ̀kalẹ̀ nígbà náà nígbà tó wá padà yá lọ́lọ́ padà wá sọ ayé àkàlẹ̀ fún Ànábì pé kulil azwajika wa banatika wa nisa'il mu'minin látara yìí pé tí ìyàwó Aisha àti ìyàwó Saudatu tí a máa ń jáde lọ tí a máa fẹ́ lọ ra nǹkan wọ́n ní wọn lè jáde lójúmọmọ òru náà fi lọ máa ra nǹkan tó túmọ̀ sí pé ìlú ti sùn kí o tó lọ àti a máa fẹ́ rà látara nǹkan wọ̀nyí ìlọ́lọ́wọ́ àtọ́fà Ànábì sallallahu alaihi wasallam ń kéde Ànábì kulil azwajika wa banatika wa nisa'il mu'minin sọ fáwọn ìyàwó rẹ̀ àwọn máa rí obìnrin bẹ́ẹ̀ náà ni àwọn ìyàwó mùsùlùmí òdodo wa nisa'il mu'minin kí wọ́n ṣe kí ni yudnina alayhinna min jalabibihinna kí wọ́n jẹ́ni tí ó máa wá sọ gbàgẹ̀dẹ̀ tí ó pamọ́ fọ́lọ́ tí ó túmọ̀ sí pé ọ̀rọ̀ ẹ̀há Ọlọ́run ọba àlekí ọlá pa wá láṣẹ rẹ̀ yìí pé dandan lọ́lọ́run ṣe ẹ̀há fẹ́ tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo bẹ́ẹ̀ náà lẹ́nìkan ò sì ní tẹ̀lé àfikọ́sẹ̀ kéde àfikọ́jẹ́ tó sẹ̀ tó lórí gbàgbọ́ òdodo torí pé Ọlọ́run ọba àlekí ọlá inna Allah Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní inna Allah idha harama ala qawmin akilu shay'in harama alayhim zabaluhu tí Ọlọ́run ọba àlekí ọlá ṣe nǹkan kan léèwọ̀
tó ṣe léwọ̀n yẹn ká máa ta nǹkan náà àbí ká máa ra nǹkan náà èèwọ̀ ló jẹ́ àgbọ̀rọ̀ débẹ̀ bẹ́ẹ̀ náà ni tọ́lọ́ bá ṣe nǹkan lẹ́tọ̀ọ́ pé kíní ìyẹ̀tọ́ ni ní tí í ṣe pàtàkì fẹ́ tó bá jẹ́ ìgbàgbọ́ òdodo sọ́nù wọ́n bá là iná ní kékeré o iná ní pé kó tẹ̀lé nǹkan náà. ẹ wá ní ọ̀rọ̀ àháyì ìkànnì àfa àwọn ẹlẹ́kọ̀ọ́ ó ní àlá innal ijaba la sawbun nurin àlá innal ijaba la sawbun nurin bala qad kana min sunanil yamini la sawbun mujabun fi diyaun yugoto awratal ajsaduni yugoto awratal ajsaduni oni ala innal ijaba la sawbun nurin ori aṣọ ẹ̀há tí àwọn tí wọ́n pamọ́ fọ́lọ́run tí wọ́n máa wọ̀ yìí lásọ gbígbà àdúrà táwọn tó pamọ́ fọ́lọ́run tí wọ́n máa wọ̀ yìí lásà sawbun nurin aṣọ ọ̀mọ́lẹ̀ ni nígbà tí ẹlẹ́ abá ti lo ẹ̀há rẹ̀ ní dèdè bó ṣe yẹ kó lò gbóòrú bá mú yàgò bẹ́ẹ̀ lọ àwọn tí ń bẹnu aṣọ yẹn wọn nígbà gbóòrú mú bátẹ́gùn bá ń fẹ́ tí bá ń kó nira báwọn èèyàn àwọn tó lo aṣọ yìí pẹ̀lú bẹ̀rù Ọlọ́run atẹ́gùn rẹ̀ ní pọ́ńdé ní yóò kó nira báwọn. torí pàṣọ ọ̀mọ́lẹ̀ ni innal ijaba la sawbun nurin aṣọ ọ̀mọ́lẹ̀ láṣọ ẹ̀há ó wá ní bàlá qad kana min sunanil yamini báwọn ṣe ṣe aṣọ ẹ̀há lọ́rọ̀ yẹn bẹ́ẹ̀ náà ní bẹ́ẹ̀ni súnà nípa Muhammad sallallahu alaihi wa sallam pé súnà nẹ́bí ni ká tó ṣe ha sọmọ pé tá bá ti rí ọ̀ràn yẹn á máa rí súnà tí ṣe súnà nípa sallallahu alaihi wa sallam ó ti kó á jẹ́ ọ̀ràn yẹn tá a rọ̀ràn yẹn yìí bẹ́ẹ̀ náà láàmà rí súnà nẹ́bí sallallahu alaihi wa sallam Ọlọ́run ṣe ẹ̀há lọ́ràn yẹn gẹ́gẹ́ bí wọ́n ṣe béèrè pé sí dandan lè ha nínú Al-Qur'an lọ́rọ̀ Ọlọ́run wà lá bẹ́ẹ̀ náà nínú súnà nípa Muhammad sallallahu alaihi wa sallam dandan náà ọwọ́ ní àlá innal ijaba la sawbun nurin aṣọ tó rí táwọn ẹlẹ́hà máa wọ̀ yẹn la sawbun nurin aṣọ ọ̀mọ́lẹ̀ ni bala qad kana min sunanil amini ọwọ́ látara súnà Ànábì Muhammad sallallahu alaihi wasallam nígbà tó lọ́wọ́ ti ṣe ẹ̀há lọ́rọ̀ yẹn fánábì tó ṣe ẹ̀há lọ́rọ̀ yẹn fáwọn ọmọ ànábì tó ṣe ha lọ́rọ̀ yà fún gbogbo ẹni tí jẹ́ mùsùlùmí òdodo pé gbogbo àwọn ìyàwó yìí kí wọ́n pamọ́ fèmí Ọlọ́run Ànábì náà wá ní ẹ̀há tó ń wò yẹ o min sunanil amin ó wà nínú súnà Ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n wá ní ẹ̀há yìí la sawbun mujabun fi diyahum wọ́n ní aṣọ ẹ̀há la sawbun mujabun fi diyahum títúmọ̀ sí pé mújábù yẹn ismul maf'ul ní la sawbun mujabun fi diyahum wọ́n ní aṣọ ẹ̀há yìí ọgbọ́dọ̀ dà gẹ́gẹ́ bí aṣọ tá a máa dà bóra ní ìyẹn túmọ̀ sí pé al-jilbabu huwa shawbun washibun ni wọ́n pàṣọ ẹ̀há ẹ̀tọ́ fẹ́ sí ẹ̀há báwo ni wọ́n ṣe ní ká ránṣọ ẹ̀há bí wọ́n ṣe ní ká ránṣọ ẹ̀há ni pé kì í ṣe pé ẹlẹ́ àtọ́fẹ́ ránṣọ ẹ̀há yóò ràn níran tí a fún wa lára pé ẹ bá ń sọ gbogbo ṣe fún mi kì í ṣe aṣọ ẹ̀há nìyẹn o ìtí wọ́n ń pè ní aṣọ ẹ̀há al-jilbabu huwa zawqun washibun ọgbọ́dọ̀ jẹ́ aṣọ tó dá sí wípé yóò fẹ̀ lára ní àfin la zawqun mujabun fi diyahum aṣọ ẹ̀há aṣọ ọ̀mọ́lẹ̀ ni ọwọ́ ni yòókọ́ tọ awratal ajsaduni yòókọ́ tọ awratal ajsaduni wọ́n ní yòókọ́ tọ aṣọ ẹ̀há tá a gbé aṣọ ẹ̀há yìí ọgbọ́dọ̀ jẹ́ aṣọ tó dá sí pé awratal ajsadi yóò gbogbo tí ń jára ọmọ nìyẹn lóbìnrin kò ní so ṣéèpù kankan ẹni pé bẹ́ẹ̀ láyé àkọlọ́ sọ pé wala yubdina zinatahunna illa ma zahara minha Ọlọ́run ní obìnrin ọgbọ́dọ̀ so ọ̀ṣọ́ ara rẹ̀ kankan jáde kọ̀ọ̀gbọ́dọ̀ jẹ́ jọ́sẹ̀ kíni tí ó so ọ̀ṣọ́ ara rẹ̀ pé wọ́n wà máa mọ̀ pé abẹ́wà lẹ́yà yìí àwọn ilé àgbàlódé nù àgbọ̀n ṣàhábẹ̀ wọ́n ní yùgọ́tọ̀ awratal ajsaduni wọ́n ní aṣọ tí wọ́n ní ká ṣe láṣọ ẹ̀há ọgbọ́dọ̀ di aṣọ tí ó bo yòówó tí ó bo gbogbo ara wa zuni àtàm tí ó wọlé gbàgẹ̀rẹ̀ tá a máa dàgbóra látara sọ́ọ̀nà adigunfuwawi yazunnu zul títúmọ̀ sí pé aṣọ tá a fẹ́ pè láṣọ
ṣe kíni tí ó máa wọlé. Àfọwọ́ Ibn Taymiyyah rahimahullah wọ́n ní yajibu ala al-mar'ati an tastura ra'saha. Àfọwọ́ Ibn Taymiyyah sọ yìí pé ó jẹ́ ọ̀ranyàn fún obìnrin rẹ̀ tó jóbìnrin mùsùlùmí àbí fóbìnrin rẹ̀ ọgbọ́dọ̀ jẹ́ tí ó kọfà orí rẹ̀ títúmọ̀ sí pé a gbọ́dọ̀ rí nǹkan kan nínú irun tí bẹ lórí obìnrin. Wa tastura rijliha bẹ́ẹ̀ náà ní ẹsẹ̀ rẹ̀ náà ọgbọ́dọ̀ dáàbò bo ẹsẹ̀ rẹ̀ débi pé kò gbọ́dọ̀ ṣe kíni o kò gbọ́dọ̀ jẹ́ kí ọ̀ṣọ́ kankan ṣe kíni kó yọ jáde nínú ẹsẹ̀ rẹ̀. Gẹ́gẹ́ bí lọ́kọ́ wala yubdina zinatahunna illa ma zahara minha. Bákan náà Ibn Taymiyyah sọ pé wa alla tadriba bi rijliha obìnrin tó bá jóbìnrin ẹlẹ́hà kò gbọ́dọ̀ máa lọ kọ́ wa máa rìn lẹ́yìn ìrìn yàrá kọ́ máa ṣe fáàrí kọ́ máa jasẹ̀ mọ́lẹ̀ bí ilé àlẹ́ lọ yìí àbẹ́wàá rí wọ́n ti rí gbogbo ọ̀ṣọ́ tí ń bẹ láàárẹ̀ ẹlẹ́ ọ̀gbọ̀n ṣe bẹ́ẹ̀. Atalaya lamu atafamisi natiha atari ni pé yóò máa lọ nínú bí ṣe ń rìn nínú sọ̀rọ̀ sí nínú wà bí àwọn tí wọ́n gbà àwọn ilé àṣẹ fáyọ ilé àgbèrè dẹ̀dẹ̀ o abẹ́rẹ́ ilé àṣẹ rí bí ìsìn náà pẹ̀lú ọ̀dà ọlọ́run tó bá di ní ọ̀la á mú apá kejì ọ̀rọ̀ nípa ṣé dandan lè háyì á bọ̀ wá lọ́la pẹ̀lú ọ̀dà ọlọ́run abẹ́rẹ́ wọn bá lè kí ọlá dákun èyí tá a sọ yìí máa ń pè ní balẹ̀jọ́ fún wa ọlá ìdí pé méjì ọlọ́run já bá níbi tó ti lérè ayatollah kiyama èmi ọmọ yín àfáwà Muhammadu Yusuf Imadola nọ́mbà mi fún ìbéèrè àti àlàyé lórí ọ̀rọ̀ wá sí pé ṣé dandan lè há nọ́mbà mi náà ní 08080262107 Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.